kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé nínú àwọn ọ̀run, a dúpẹ́ fún àánú ńlá ńlá tí a rí gbà ó. Tí ẹ jẹ́ ká tún rí ọjọ́ 14 nínú oṣù kẹta. A fi ògo ìyìn àti ọlá forúkọ yín o, fún àánú ńlá ńlá yín tó gbé wa ró o, fún orí ọ̀fẹ́ ńlá ńlá yín tó mú wa wà lórí erùpẹ̀ ẹ gbọ́ ọpẹ́ wa. Ọ̀nà àti àgbọ́lẹ̀ ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ olùṣọ́-àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́bọ̀ ọjọ́ 14 oṣù kẹta. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé iṣẹ́ ńlá náà. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Máàkù orí 15 ẹsẹ̀ 15. Máàkù orí 15 ẹsẹ̀ 15 ó sì wí fún wọn pé ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì máa wàásù ìrere fún gbogbo ẹ̀dá. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Mátíù orí 28 ẹsẹ̀ 19 títí di ẹsẹ̀ 20. Mátíù orí 28 ẹsẹ̀ 19 títí di ẹsẹ̀ 20. Nítorí náà ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo, kí ẹ sì baptisi wọn ní orúkọ Baba àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́, kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo, ohunkóhun tí mo ti pa láṣẹ fún yín. Ẹ sì kíyèsí, èmi wà pẹ̀lú yín ní ìgbà gbogbo títí ó fi dé òpin ayé. Àmín. Wáyé ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́-àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́bọ̀. Lẹ́yìn àjíǹde Jésù, ó fi ara hàn fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó sì ṣe èyí fún ìdí méjì pàtàkì o. Ìdí àkọ́kọ́ ni fún wọn láti rí i pé kí wọ́n sì mọ̀ pé kò kú o, bí kò ṣe pé ó wà láyé. Nínú ìwé Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 6. Ìdí ìkejì ni láti fún wọn ní àwọn ìtọ́ni ìkẹyìn kí ó tó kúrò nínú ayé. Kí ni ìtọ́ni tó ṣe pàtàkì tó ní láti fún wọn kí ó tó lọ? Ìtọ́ni náà ni nínú ìwé Máàkù orí 16 ẹsẹ̀ 15 títí di ẹsẹ̀ 18. Nígbà tí ó sì ti san iye tó ga jù, Jésù sọ pé ẹ lọ fún gbogbo ènìyàn káàkiri ayé pé wọn kò nílò láti lọ ṣègbé ní ọ̀run àpáàdì. Bí wọ́n bá lè gbà mí gbọ́, wọn yóò ní agbára lórí onírúurú àìsàn, ẹ̀mí èṣù àti ohun olóró. Wọn yóò sì parí sí ọ̀run rere dípò ọ̀run àpáàdì. Èyí ni ìtọ́ni tí ó fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí ó tó lọ. Ǹjẹ́ ó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí o? Tí ìdáhùn rẹ̀ bá jẹ́ bẹ́ẹ̀ ni, ṣé òun ṣe ìlàkalẹ̀ rẹ̀? Ǹjẹ́ òun wàásù ìrere fún àwọn ẹlẹ́ṣẹ̀ bí? Ǹjẹ́ wọn ò wá ti ṣe képe nígbà tí wọn kò gbà á gbọ́? Wọn ò wá ti ṣe gbà á ẹni tí wọn kò gbúrò rẹ̀ rí gbọ́? Wọn ò wá ti ṣe gbọ́ láìsí oníwàásù? Ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 14. Mo fẹ́ kí o ronú dáradára lórí ẹsẹ̀ bíbélì òkè yìí àti lórí wípé ọ̀pọ̀ ènìyàn ni yóò lọ sí ọ̀run àpáàdì tí ẹnikẹ́ni kò bá sọ fún wọn nípa ìyìn rere. Róòmù lórí wípé àwọn kan nínú àwọn ọ̀rẹ́ rẹ̀, alábàágbé àti akẹgbẹ́ rẹ̀ ló lè lọ sí ọ̀run àpáàdì tí kò bá sọ fún wọn nípa ti Jésù Kristi. Ọkùnrin kan làálàá níbi tí áńgẹ́lì kan ń bọ̀ láti ọ̀run àpáàdì pẹ̀lú lẹ́tà kan ní ọwọ́ rẹ̀ fún un. Áńgẹ́lì náà ní lẹ́tà yìí ó wá láti ọ̀dọ̀ ẹnìkan tí ó sọ pé òun mọ̀ ọ́, ọ̀rẹ́ rẹ̀ ni ẹni náà. Nínú lẹ́tà náà ó ní mo wà níbí nítorí o kò sọ fún mi nípa àwọn ewu tó wà níbí yìí o. Ní gbogbo ọdún tí a fi jọ wà papọ̀, o kò sọ fún mi pé ibì kan wà tó léwu tí mò ń lọ. Ọkùnrin náà tají. Ní kété tí ilẹ̀ mọ́, ó lọ sí ilé ọ̀rẹ́ rẹ̀ láti lọ wàásù ìrere fún. Nígbà tí ó kan ilẹ̀kùn, ẹnìkan wá ṣílẹ̀kùn fún un. Ó ní, ẹ ti gbọ́ ni? Ó fèsì, gbọ́ pé kí ni? Ẹni náà dáhùn, ọ̀rẹ́ yín jáde nílé lóru àná. Ọkùnrin yìí ìbá gba ọ̀rẹ́ rẹ̀ là kúrò nínú ègbé ayérayé tí ó bá jẹ́ wípé ó ti wàásù fún àwọn ọ̀rẹ́ rẹ̀ ní àǹfààní láti bọ́ lọ́wọ́ ìparun ayérayé o. Sọ fún wọn nípa Jésù Kristi. Sọ fún gbogbo ẹni tí o bá pàdé nípa Jésù Kristi. Kókó ọ̀rọ̀ àgbéyẹ̀wò: báwo ni yóò ṣe rí lára rẹ
tí èyíkéyìí nínú àwọn ọ̀rẹ́ rẹ tí o ní bá lọ sí ọ̀run àpáàdì nítorí o kò sọ fún wọn nípa Jésù Kristi àti àwọn ewu ọ̀run àpáàdì. Wàásù fún wọn nísinsìnyí o. Ọlọ́run yóò fún wa ní oore ọ̀fẹ́ láti wàásù ìyìn rere fún àwọn ọ̀rẹ́ wa tó yí wa ká, láti wàásù ìyìn rere fún ọ̀tá wa pàápàá. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Pàdé wa bí oyin. Ó dàbọ̀.